ní agbára o tójò bá sú Yorùbá lè sọ pé kọ́ máa ń rọ̀ wà lẹ́ẹ̀kù sí ní rọ̀ kódà kéèyàn máa sùn ní hóhò béèyàn bá ń sùn hóhò wọn ó tètè rí ìgbín èyí sábà ní àárín ìgbín lágbájá yìí wọn ó tètè rí yàn mú. wọ́n sọ fẹ́ lómi ìpè lọ kásá wá wo náà gbógun bá dojú ẹ̀. tógun bá dojú ẹ̀ bẹ́ẹ̀ni tó dojú ọ̀gbagadè. tó bá dojú ọ̀gbagadè. ibì kan bẹ́ẹ̀ á pè ní Isaiah chapter 50 verse 7 to 11 béèyàn bá kà lágbo kásá. Isaiah chapter 50 verse 7 to 11. verse 7 to 11. ta lẹ́lẹ́jọ́ mi kó jẹ́ ká jọ fèsì ara wa. wọ́n ń lò gbogbo bá dojú ẹ̀. lóru àbí láàárọ̀ àbí gbẹ̀gbẹ̀ rẹ̀ lè ká. 1 to 3 a lè lò láàárọ̀ ká tó jáde ṣùgbọ́n gbogbo bá tó ogun tán a máa ń lò. yóò ní ẹ̀yin ló bẹ́ so sẹ́ẹ̀rí iṣẹ́ tó ń ṣe pọ̀ díẹ̀ láàṣọ tí a bá táyàn ló fà tó bá ní kíní ilé a lè fi ọtí rẹ ẹni tí ò bá kí ń mu ọtí ẹ jẹ́ kó fi 7up rẹ tá a bá fẹ́ rẹ sínú gò ìdí ẹ̀ yìí là á jẹ́ kó fi wọ inú gò yóò kọ orí ewé yóò kọ sókè sẹ́ẹ̀rí ewé yìí tí ẹ bá wò èso ẹ̀ ẹ̀yìn ewé ló wà gbogbo ewé gbogbo igi nígbó èso wọn máa ń wà lókè ni ṣùgbọ́n eléyìí ẹ̀yìn ni èso tiẹ̀ wà ni ló wà lẹ́yìn ewé yìí wẹ́rẹ́wẹ́rẹ́ ní a fi ń pè lẹ́yìn ló bẹ́ so béèyàn bá jẹ gbèsè àbísọ́wọ́ ni ó pè a máa fi bíléèdì a fi sin a wà já taari méje sẹ́nu tá a bá já tẹ méje àwọn kan alápàsá síbi lápàsá náà ti bí ọlọ́mọ ẹran gbígbẹ náà ni ọmọ ń jẹ ẹran tútù ọmọ èèyàn lọ́mọ ń jẹ yìí wà lẹ́tàlẹ̀ méjì ọ̀tá méjì oró ètò yẹn dẹ̀ máa jáde báyìí kan sẹ́sibítù kan tá a fẹ́ lọ wà lẹ́tàlẹ̀ oró ètò jáde. Alore TV. Alore TV. ohun ẹnu Yorùbá bàbá tá a bá sọ nípa agbára Yorùbá níbo la lè gbélé ká bó la lè fi ilé tì sí lónìí tá a bá sọ nípa agbára Yorùbá. Yorùbá ní agbára agbára ń bẹ sẹ́tí Yorùbá bá dákẹ́ báyìí tí wọ́n rí pàmò sọ̀rọ̀ mẹ́wàá ń bẹ níkùn wọn. Yorùbá ní agbára o tójò bá sú Yorùbá lè sọ pé kọ́ máa ń rọ̀ wà lẹ́ẹ̀kù sí ní rọ̀. Tí obìnrin bá lóyún inú tó fẹ́ bímọ tí wọ́n bá pè lórúkọ tí jẹ́ ọmọ yẹn tó bá mórí wálẹ̀ tẹ́lẹ̀ tó bá fẹ́ mẹ́sẹ̀ wá tí wọ́n bá pè ọmọ yẹn lórúkọ tí jẹ́ yóò yí padà yóò mórí wá ni. Bẹ́ẹ̀ ni tẹ́jọ́ bá bú yẹn jẹ́ ńgbà táwọn wà lóko àwọn ò lọ síbi túta lọ ẹsẹ̀ yẹn á dì ní bandage ẹ̀yìn okùn èkìsà bàbá aláṣọ ẹnìkan á fà á ya ní ìsìn á wàá so torí ẹsẹ̀ náà lejò tí bú yàn jẹ bí gìgísẹ̀ tàbí lórúnkún á wàá so èkìsà mọ́ kí èyí ẹsẹ̀ yàn lọ́wọ́ èkìsà bá so yàn lọ́wọ́ nígbà tí ìṣe kó fò mọ́ yàn ibi tẹ́ ẹ̀ ti ń rìn lọ ní tẹ́ ẹ̀ má tẹ̀ mọ́lẹ̀ gìgísẹ̀ ló ti máa ń bú yàn jẹ tàbí orúnkún so tẹ́jú bá bù wá jẹ lóko yẹn á wà wá ìkísà táwa yẹn tẹ̀lé ìkísà aṣọ ẹnìkan láfàyà á wà so okùn mọ́ táwa rókùn ìkísà tá a ya aṣọ ẹnìkan á wà so mọ́ kí orú ejò kọ́mọ̀ bá wá sí bí ẹ̀mí bí ẹ̀mí èèyàn kọ́mọ̀ wá bí ẹ̀mí èèyàn so táwa bá ti so táwa fi gbé dábúlé nǹkan kò ní ṣe táwa bá dábúlé bíléèdì láwà wá á wà sí gbẹ́rẹ́ sí á wà pe àyájọ́ sí pé alápàsá ṣebí lápàsá ni wọ́n ti bí ọlọ́mọ ẹran gbígbẹ náà ni ọmọ ń jẹ ẹran tútù ọmọ èèyàn lọ́mọ ń jẹ yìí mọ̀jọ́ tá mọ̀jọ́ oró ètò yẹn yóò máa jáde ni. lẹ́sẹ̀kẹsẹ̀ tó bẹ́ẹ̀ ni a sin a máa fi bíléèdì a fi sin a wà já taari méje sẹ́nu tá a bá já taari méje a wà ká alápàsá ṣebí lápàsá ni wọ́n ti bí ọlọ́mọ ẹran gbígbẹ náà ni ọmọ ń jẹ ẹran tútù ọmọ èèyàn lọ́mọ ń jẹ yìí wà lẹ́tàlẹ̀ mọ̀jọ́ tá mọ̀jọ́ oró ètò yẹn dẹ̀ máa jáde báyìí kan sẹ́sibítù kan tá a fẹ́ lọ wà lẹ́tàlẹ̀ oró ètò jáde tọ̀hún ó sì gbádùn. yóò sì gbádùn. abádẹ́bọ lóríta àbúrò mi kan mo pè é pé ọ̀nà tí gbà táwọn máa lọ sùkúù jọ táwọn máa ẹbọ oríta táwọn bá rówó ń bẹ àtẹ̀yìn àjọkọ̀ tí a jẹ torí àyàjọ́ àbàtà pè sí. bẹ́ẹ̀ ni ló kó lábúlé lọ́hùn gbà bẹ́ẹ̀ ni tá a bá ti débẹ̀ bẹ́ẹ̀ láṣọ pẹ́bọ ní pẹlẹ́bọ àṣàṣì ní panásàṣì. bàbá òkìtì ògùn orí ara ẹ̀ ní jìn sí kẹ́kọ̀ọ́ rẹ̀ níṣẹ̀lẹ̀. ẹ dárúkọ ewé ẹ̀yìn lólóbé so ewé ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe rí ewé ọ̀hún ní ẹ̀yìn lólóbé so ṣe rí iṣẹ́ tó ń ṣe pọ̀ díẹ̀ láàṣọ tí a bá táyàn ló fà tó bá ní kíní ilé a lè fi ọtí rẹ ẹni tí ò bá kí ń mu ọtí ẹ jẹ́ kó fi 7up rẹ tá a bá fẹ́ rẹ sínú gò ìdí ẹ̀ yìí là á jẹ́ kó fi wọ inú gò yóò wọnú gò yóò kọ orí ewé yóò kọ sókè ṣe rí ewé yìí
tí ẹ bá wò èso ẹ̀ ẹ̀yìn ewé ló wà gbogbo ewé gbogbo igi nígbó èso wọn máa ń wà lókè ni ṣùgbọ́n eléyìí ẹ̀yìn ni èso tiẹ̀ wà ni ló wà lẹ́yìn ewé ìwéréwéré ní a fi ń pè lẹ́yìn lólobé so béèyàn bá jẹ gbèsè àbísọ́wọ́ ni ó pè ìjẹ̀bú bá jẹ gbèsè wọ́n á ní jẹ̀bú ọ̀sán bó ṣe wà yìí tẹ́ ẹ̀ bá ní ìnáwó tó fẹ́ ṣe patí tó bá lè rí rẹ sínú sinapu àbí nínú mineral station tó bá mú àṣírí òbò ẹlòmíà ní ìnílé ìwábi ìnáwó ẹ̀yàn o bẹ́ẹ̀ yẹn fẹ́ ní nǹkan kan yóò fún ní nǹkan kan. bí wọ́n ti mọ dájọ́ fún un. bó ṣe dájọ́ fún un. wọ́n tó fún ṣe gbèsè. wọ́n fi ń san gbèsè tá a bá jọ kẹ́ lódìdí atari wọ́n fi ń san gbèsè á fi pè jẹ́ bó sí. bó ṣe wà yìí tí wọ́n bá táyàn lọ fà. ẹ bá fi síbi dáadáa káwọn èèyàn rí. ó ní o ẹ̀yin ló bí so ó ní. sẹ́ẹ̀rí tí wọ́n bá táyàn lọ fà tọ́ba rẹ̀ ní ọtí sẹ́ẹ̀rí tí wọ́n bá táyàn lọ fà tọ́ba rí ewé yìí tọ́ba rẹ̀ sínú sinapa nínú sẹ́mínà tó bá mú yóò máa tọ ìtọ̀ yẹn jáde ni yóò tó rú ọ̀pá yẹn jáde wàláì tí wọ́n sá àṣàṣì ní ń pè ló fà. àtọ́ba sọ bí wọ́n sọ láta ń kọ́ ìtọ́ sọ láta. nǹkan kan náà ni wọ́n ta lásà wọ́n nu yàrá sọ láta wọ́n ta ló fà àṣàṣì náà ni tọ́ba nílé ẹ̀ ń bá wa mú déédéé wọn ò ní rántí ṣe bẹ́ẹ̀ fún torí ẹ̀yìn lẹ́yìn ló bí so. tá a bá ń jẹ̀kọ́ àdáríjẹwé ni wọ́n fi fún lọ́wọ́ tó bá ti ń mú tẹ́lẹ̀ náà tó ti domi ara tẹ̀gí ara. àwọn òní dọ́dọ̀ rẹ̀ wọ́n fún lọ́wọ́ tiẹ̀ ni ẹ wò lẹ́yìn ló bí so ṣé lágbájá bá dé kíní kan láàfin bí ọtí ẹ̀ tó bá dé wọn ò ní rántí sáàfù ẹ̀ ẹlòmíì ni wọ́n sáàfù ló ń jẹ yẹn. ń fi kíní kan sórí àga tí lágbájá bá dé yóò fi lọ lẹ́yìn ló bí so bó ṣe wà yìí. bàbá sọ̀rọ̀ ni wọ́n á jẹ́ kí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ fún yàn kọ́ tí ò ti mi kò dí lọ́wọ́ kì í ṣe mọ́dàrí kan kò ṣe mọ́dàrí kan béèyàn bá fi rẹ ọtí tàbí fi rẹ 7up ní tàṣán tó bá mú déédéé nǹkan ọmọkùnrin rẹ̀ ó tún máa sí dáadáa ara ṣẹ́ tó ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ṣe ń wò yìí mo sọ pé lè jó pẹ̀lú dídá tari ẹ̀ ń bá jẹ gbèsè ẹ̀ ń bá jẹ gbèsè yẹn ẹyin sísè yọ̀ mí jẹ ẹyin sísè yóò bọ ẹyin tó bá bọ ẹyin ìbáṣà gíríkì ìbáṣà tìbílẹ̀ scars kọ́ bọ́tà gíríkì ẹyin sísè kó bó èpo ẹ̀ kó wá bu kìíní powder yìí kó bù sọ́wọ́ kó máa fẹ́ yín kan kó fi jẹ́ kó mumi lé lórí bí kì í bá mutí bá dẹ̀ mutí kó mutí lé lórí àṣírí rẹ̀ ò lè tú onígbèsè inú kó nígbèsè bọyín gbèsè yẹn tàbí kẹ́ ẹ rí owó lọ́nà kan kẹ́ ẹ sanwó yẹn. ó san gbèsè yẹn. tí ẹ bá wá ní mọ́tò tó ń gbé lọ lẹ́sprẹ́s táwọn kan wá ní àwọn ń gba mọ́tò ni o wọ́n ń ṣe o wọ́n ń jí wọ́n ń gbé ni o sẹ́rẹ́ tó bá lọ sẹ́yìn bí Ọlọ́run ṣe ń bẹ láàyè ẹ̀ yóò lọ tán abẹ́rẹ́ ọ̀lọ́kọ́nù òkun tó di wọ́n mọ̀ bí léèrè pé o lè gbà express ọ̀nà Ìbàdàn mo gbà aago mélòó aago báyìí tí mo sọ̀rọ̀ tí pé àbúrò mi ká sì pè mí táyà báyìí tí mo dáhùn tí mo rí pé lójú ọ̀nà wọ́n táwọn yẹn náà jí àwọn báyìí gbé ìwọ ti lọ tán tiẹ̀ inú kó o ní flat tire àbí kankan ṣẹlẹ̀ kíkan ní yóò fi ṣẹlẹ̀ tán àbí kankan dẹ dúró lójú ọ̀nà ní kankan ṣẹlẹ̀ ẹnìkan lè pọ̀ fẹ́ tọ̀ tẹ́ páàkì mi ẹ ti ń tọ̀ nù kẹ́ ẹ lọ tán tàbí kẹ́ ẹ tó débẹ̀ kíkan ní ẹ ti ṣẹlẹ̀ ní lẹ́yìn ló bí so lẹ́yìn lólobé so. lẹ́yìn ló fi burúkú ò ní ṣẹlẹ̀ sí yàn bọ́ bá jẹ́ pé èèyàn bá jí mú láàárọ̀ kó tó jáde mọ́tò yìí ò lè lásídẹ́ǹtì. tí ẹ bá ti jí mú. kó jí mú kó tó jáde tó bá wà ẹnìkan nínú mọ́tò ló tiẹ̀ mọ́ ń gbé sí ó fi ṣe bẹ́ẹ̀ ó fi 7up rẹ ọ wá gbé nínú mọ́tò. bàbá ewé tí a mú dání ewé yé alọ́kọ́ láti iṣẹ́ ilẹ̀ ṣáà ti kọ́ àbílẹ̀ Yorùbá náà. ẹ wà lẹ́kùlé kálukú ẹ̀kúlé mo ti lọ tú wáyé sí. agbára Yorùbá náà. àti rí agbára Yorùbá ni ẹ wo kinní yìí téèyàn bá so sínú oko. aṣáájú pé ẹ fi pupa so. bẹ́ẹ̀ ni téèyàn bá fi aṣọ pupa so bẹ́ẹ̀ tó bá hàngẹ̀ sínú oko àwọn tó ń dẹran kí yẹn tí wọ́n bá fẹ́ wọnú oko kan. bàbá ẹ fi síwájú kámẹ́rà rí. ẹ̀sìn kákò là ń pè kákò ẹni tó kákò ni. igi ilé ni àbẹ́mi àbí táyà. kópẹ̀ náà ni mo pè òun. igi ni kákò ni. kákò ni yes àwọn mi àmọ́ pè ní kíní èso àpàṣà tó bá ti làbọ̀ọ́lẹ̀ kíní inú ẹ̀nì ege ẹ̀yìn ẹ̀ní ṣe tẹ́ ẹ̀ bá hàngẹ̀ ní oko tí wọ́n bá dáná kí wọ́n tó ń dààmú. àwọn Fúlàní dáná. bẹ́ẹ̀ ni tí wọ́n bá na ọ̀pá síbẹ̀ báyìí ọ̀pá yẹn á gbóná lọ́wọ́ wọn láti sọ fún wọn pé ọkùnrin ẹlẹ́ni tó níbí kì í sọ́dẹ̀ tó fọ́ mẹ́wèé wá jẹun. tí wọ́n bá ti mọ́pa wọn á wá nà sí àwọn ẹran ọyẹ ìjà lọ bò mí. wọn ò ní wo oko èèyàn. wọn ò ní wọ̀. bàbá ẹ jẹ́ kán rí. tó tún láwọn kankan. wọn ò fi kankan kún mọ́. bẹ́ẹ̀ bá hàngẹ̀ sínú àmì hàngẹ̀ inú mọ́tò papọ̀ wọ́n kàn rà dọ́gbọ́n sọ́nù bùtù ni. iṣẹ́ òkè sínú mọ́tò. ọwọ́ náà ni. ọwọ́ ni ẹ fún mi lọ́wọ́ tèmi ohun bó ṣe wà yìí tí wọ́n bá hàngẹ̀ sínú oko àbúrò mi kan ní ń dààmú lóko wọ́n ń dààmú lóko mu ní à
ó ní ń dààmú òun lóko mi ń dààmú kẹ lọ hági kínní yìí lẹ́yìn oṣù mẹ́ta mo bí ó ní ọkọ tó ti òun ó ní jẹ gbogbo ẹ̀rùn tí ẹ wá ń kọ́ ó ní bá mi wọn ò dọ̀dọ̀ mi nǹkan kékeré ni o tó pè stone breaker leaf. stone breaker. ok lédè òyìnbó. lédè òyìnbó tó ẹ tó ń bọ́ wa wọn ní stone breaker leaf ló ń jẹ́ o. stone breaker. ṣé ọmọ ọ̀rọ̀ lọ́rọ̀ àwọn eléwé ọmọ ni àbí ládùúgbò náà lè ti lè rí. bẹ́ẹ̀ bá bẹ eléwé ọmọ lé bá bẹ̀ wọn bá yàn já. ẹ̀yin pé ẹ dákun o ewé ẹ̀yìn ló ló bẹ́ so ẹ wò. ewé ẹ̀yìn ló bẹ́ so. ewé yẹn dọ̀ mísìmísì ṣùgbọ́n òun wá ń so lẹ́yìn èso ẹ̀ wà lẹ́yìn lè yàtọ̀ sọ́ mísìmísì. Bàbá àwọn tó ń wò wá yìí ẹ tó wà lóyìnbó náà wà ń bẹ ẹ tó wà lamẹ́ríkà tó wà gbogbo ẹ àwọn agbára látọ̀rọ̀ fún yìí tọ́lọ̀ fi hàn yìí ẹ tó wà nílùú èbó bó lè ṣe mọ́ ń kọ́lẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ báyìí tó ń pè yín ní bó lè ṣe fi nǹkan lọ́ní sí wọn. wọ́n ń pè wá adẹ̀mọ́ ń bá wọn sẹ́ndì nǹkan olójó tá a máa ń lọ sọ́dọ̀ àwọn oní tí wọ́n máa ń fẹ́ ránṣẹ́ every Tuesday ẹ̀ ń bá bẹ̀ wá irú kínní àmì àmọ́ bẹ̀ wá. ẹ ti máa pákéjì ẹ pákéjì ẹ a lè fi ọtí rẹ a lè fi sẹ́mìnà pẹ́pẹ́ wọn ò fọ tí o dádì o a lè fi rẹ tá a bá gbé fún ọ báyìí ẹnìkan béèrè kínní a dẹ̀ sẹ́ndì sí òun wo prógámù báyìí. sílùú èbó. ìlú èbó bẹ́ẹ̀ ni. ìjọ tí ẹ ní gbólóhùn tẹ máa ń pè ránṣẹ́ sí wọn. o ní gbólóhùn. àní gbólóhùn àìlómi jẹ pé bóyá gbólóhùn nìkan àyájọ́ kẹlóhùn èdè Yorùbá fún tó kó wà bẹ́ẹ̀. ó ní máa yanjú ìṣòro ẹ ní òkè òkun tó wà. ẹ ṣe ẹlòmíì ń bẹ a sọ fún paul ní ìdíkìní kan sáàmù wà lọ ka sáàmù báyìí. sáàmù tí Yorùbá mi. sáàmù Yorùbá sáàmù bíbélì. ọmọ bíbélì náà gbogbo ẹlẹ ní. bẹ́ẹ̀ ni bíbélì mọ́ ti bẹ́ẹ̀ ni mọ́mọ́ sọ fẹ́ lómi ìpè lọ ka sáàmù àwọn òun náà gbógun bá dojú ẹ̀. tógun bá dojú ẹ̀. bẹ́ẹ̀ ni tó dojú ọ̀gbagadè. tó bá dojú ọ̀gbagadè. ibì kan bẹ à ń pè ní Isaiah chapter 50 verse 7 to 11 bẹ́ẹ̀ yẹn bá kà lágbo kan. Isaiah 50 chapter 50 verse 7 to 11. verse 7 to 11. ta lẹ́lẹ́jọ́ mi kó jẹ́ kájọ fèsì ara wa. wọ́n ń lò gbogbo bá dojú ẹ̀. lóru àbí láàárọ̀ àbí gbẹ̀gbẹ̀ rẹ̀ lè kà. 1 to 3 a lè lò láàárọ̀ kà tó jáde ṣùgbọ́n gbogbo bá tógun tán a máa ń lò kọ́ọ̀pù omi lásán a lè fi ṣẹ́gun ọ̀tá. kọ́ọ̀pù omi lásán. bẹ́ẹ̀ ni mo sọ omi tẹ́ ẹ̀ mú yẹn tẹ́yẹ̀ bá jí láàárọ̀ tó bá fẹ́ lò ẹ̀ mú kọ́ọ̀pù omi kan kọ́ọ̀pù omi ẹ wò kọ́ọ̀pù omi ẹ̀ mú lọ́wọ́ báyìí ẹ̀ ti bù lé tẹ́lẹ̀ ẹ wà ẹ lè fi dágbólì ìṣòro pamọ́ sẹ́yìn tẹ́ ẹ bá jí láàárọ̀ yẹn èèyàn ta tíntín nílẹ̀ ẹ wà dúró lé lórí báyìí ẹ wà mú kọ́ọ̀pù omi tẹ́ ẹ bá lè mú tán ẹ dànù kọ́ọ̀pù ẹ wà gbé lọ́wọ́ báyìí pé omi làbú mú omi làbú wẹ̀ ẹnìkan ìbomi sọ̀tà gbogbo ẹni tó bá jí tí bá mu mi tó ń fomi fọṣọ tó ń fomi wẹ̀ kò gbọdọ̀ bínú èmi Sẹ̀san Adéwùsì. kò gbọdọ̀ bínú èmi o. ẹ dà á kó ara yín sẹ́yìn tẹ́ bá ṣe bẹ́ẹ̀ á wà mú omi yẹn ìyá kan wá bí ìlànà ó lóun ṣe orí bẹ́ẹ̀ ló ń fi wá mi kì í ó ló ń ṣiṣẹ́ akánbẹ́ ládùúgbò mi mọ̀ kọ́lé sí náà wọ́n ní àwọn gbọ́ lórí prógámù wọ́n nígbà táwọn ti ń ṣe àwọn níyàtọ̀ bẹ́ẹ̀ ni ẹ náà ṣe ní wọ́n wá ra ìwé mi fún mi. kọ́ọ̀pù lásán. omi kábomi sínú kọ́ọ̀pù láàárọ̀ kùtùkùtù ká wá ṣàdúrà sí. ẹ ta tíntín lẹ̀ ẹ wà dúró lé lórí ẹ máa pé omi làbú mọ́ omi làbú wẹ̀ ẹnìkan ìbomi sọ̀tà gbogbo ẹni ọba jí tó ń mu mi tó ń fomi fọṣọ tó ń fomi wẹ̀ kò gbọdọ̀ bínú mi bọ́ọ̀gà bá fún yín pérì ẹ lè lo ẹ àfi tí mi sa Kàsímì bá mú mi ló kù lọ́ máa bínú mi tí ma ní yóò fún mi pérì wọ́n gbọ́dọ̀ pérì rẹ̀ yẹn tí ma débẹ̀ yóò gbà yóò yọnu sí mi ní. bẹ́ẹ̀ ni alágbára Yorùbá náà nù. alágbára Yorùbá ni. bàbá ọ̀rọ̀ ẹ̀yin ní olóbèso yìí bẹ́ẹ̀ yóò ṣe lo ẹni èèyàn lè rẹ sínú ọtí èèyàn lè rẹ sínú minerals kí èèyàn bá mú ó dáa fún ìwòsàn tó pọ̀. bẹ́ẹ̀ ni ẹtọ́ ló dáa fún ọmọkùnrin náà. ó dáa fọkùnrin kó lè ṣe dáadáa kó ẹsẹ̀ mú náà yóò máa mú gáàsì kan lára àárọ̀. yóò jẹ́ kára tún le náà. yóò jẹ́ kára le. ewé náà tó ṣe ju sẹ́mẹ̀wá lọ bí ẹ̀ la lè sọ ẹ̀yin ní burúkú kò ní ṣẹlẹ̀ sí ìyàn lẹ́yìn ló bẹ́ so bí wọ́n bá fẹ́ tà lọ fáwọn onírúurú ráyè tá bí wọ́n bá ti ta tẹ́lẹ̀ téèyàn ò tí ì mú kíni tó bá mú yọ̀bà tó jáde yọ̀bà gbẹ̀ jáde ni. kí lè fa gbọ́dọ̀ yìí. bàbá àwọn alálàkàlà èèyàn rí egun léèyàn orò ń báyàn fa lójú oorun ṣé irú àwọn nǹkan báyìí náà béèyàn bá ń lò àbí kí lèèyàn lè mọ̀ lò tí tá fi wé de off tá jìnnà síyàn. ẹ bá ti ń múrú eléyìí náà tá a pè lẹ́yìn ló bẹ́ so wọ́n bá wá náà wọn ò ní dọ́dún èèyàn. ìṣẹ́gun ọ̀tá pọ́nbélé. iṣẹ́ kan bẹ ní ìṣọ́ wà nínú ìwé mi tó fẹ́ jáde agbára èèyàn dúdú apá kẹta kódà kéèyàn máa sùn ní hóhù béèyàn bá ń sùn hóhù wọn ó tètè rí ìgbín èyí sábà ní rí ìgbín lágbájá yìí wọn ó tètè rí yàn mú ẹ̀hún fasobora téèyàn bá ń sùn. ìyẹn wọ̀lọ̀ wọn bóra daṣọ bóra. sẹ́tẹ̀ bá wà hóhù báyìí wọ́n rà yìí ya fọ́tò ẹ̀ wọ́n á gbé lọ sí spiritual world wọ́n á lọ dí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo ẹni tó bá jẹ́ pé máa ń sábà faṣọ bora ẹ̀ràn bàbá wa ń gbà kan
aṣọ wẹ́ẹ̀tì bàbá mi ń pa kájà báyìí ni wẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni dọ́là bẹ́ẹ̀ ni. wọ́n sọ fáwọn èèyàn pé ẹni tí ó bá wọ 70 a kì í sòkú ẹ̀ lóko wọ́n sòkú 40 years lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀rí ó tó wá tí ọkọ ni bẹ́ẹ̀ tí ó bá wọ 70 nígbà táwọn wà kékeré wọn ò ní sòkú ẹ̀ àìsábà rókù 60 nẹ. bí òkú ọ̀fọ̀ nígbà náà lọ. nígbà yẹn tó náà yóò sábà kú ẹ wo bí wọn ò sábà kú. mo sọ kẹ́nìkan nínú àṣírí oyin pé àwọn oṣù àtàjẹ́ ò ní disturb èèyàn bí ẹ bá wá ike ọlọ́mọ rí kan kó bu oyin sí kó fi iyọ̀ síbẹ̀ sí ìka tó gùn yìí kó máa fi rò pọ̀ kó máa la láràárọ̀ wàhálà mú fún lọ́wọ́ tiẹ̀ mo ní disturb rẹ̀ torí ẹ̀ ìfòyín sẹ́nu ká tutọ́ ẹnì kí n fi ọ̀ sẹ́nu kó pò sí. bàbá torí ìjọba àsìkò àti lóbi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún báyìí àti fẹ́ máa lọ ká tó lọ. bàbá Olóyin original Ìyẹ̀sí Ọ̀tà ni mo wà. nọ́mbà yín sà. fóònù nọ́mbà mi ẹkọ tẹ whatsapp ló dáa jù ẹ tẹ +234. àwọn tó wà lókè òkun. tó wà lókè òkun 080 54 74 9455 Ìyẹ̀sí Ọ̀tà lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ọ̀tà ni mo wà. lẹ́ẹ̀kan sí 080 54 74 9455. mo tún ní nọ́mbà kan 0810 84 31 336. 0810 84 31 336. whatsapp yẹn ló dáa jù torí bá lè jọba pọ̀ lọ́dọ̀ mi mi ní lè máa gbé kọ́ọ̀lù kí n tó máa dáhùn chat so ẹ bá kú sẹ́ni mẹ́sẹ̀ sí whatsapp máa pè é padà. ìwé tuntun ń bọ̀ lọ́nà African Power Part 1 lè rí tẹ̀wí Part 1 Part 2 Part 3 agbára ìdúdú apá kẹta yóò jáde ń parí oṣù. ìyá jẹ máa rí nǹkan ọmọkùnrin náà tó lè ṣé wọn wà ń bẹ̀. ọ wà ń bẹ̀. ká fi lè dáadáa. ọ wà ń bẹ̀. tó ẹni tí ẹ̀yẹ ń darapọ̀ mọ́ àbórí pé. yàtọ̀ fún yẹn ẹni tí ọkọ ẹ̀ bá gbélé ọ wà ń bẹ̀ àdòdún wà nù ẹ̀. wà lẹ́yìn. tí ó mọ̀ dùn mọ́bìnrin dáadáa. yóò dùn mọ́bìnrin ọkùnrin wà á lò ìyàwó ẹ̀ máa gbádùn ẹ̀ tí ìyàwó náà lọ bẹ́ẹ̀ lò ọkọ máa gbádùn ẹ̀. wọ́n jọ mọ gbádùn ara wọn. wọ́n jọ gbádùn ara wọn ṣùgbọ́n tọ́wọ́ bẹ́ẹ̀ lọ kẹrẹ̀ tára àtàbẹ̀ lò fọ́kọ ẹ̀ wọ́n máa kọ́kọ́ mi ò wálé láti bí ọ̀sẹ̀ kan nígbà tí ò gbádùn rẹ̀ ọbẹ̀ tẹ́ ẹ̀ bá gbádùn lè mọ́ ńlá bọ̀ rẹ̀ ọbẹ̀ tẹ́ ẹ̀ gbádùn ẹ̀yìn lábọ̀ ẹ̀ tábẹ́dẹ́ pé ìyàwó náà pèsè ọ̀yá tí ń pé kò sáyè tó ní bá wá kìbọ̀ bí ìgbà gí kàn ń gún lásán ni bí igi bí ìgbà tá a ní igi ń gún kò gbádùn rẹ̀ so kò ní gbà ń gbogbo ìgbà ṣùgbọ́n tó bẹ́ẹ̀ rí tibí fún rẹ̀ ní ọmọ sọ pé yóò látùn wá ṣe báyìí o. tó ẹ wá káàkiri. kí a bá tó lọ. 081 084 31 336 0810 84 31 336 Ṣàngó Ọ̀tà ẹ bá ti dé Ṣàngó Ọ̀tà pẹ́ ń lọ Ìyànàyẹsí ilé bàbá Olóyin márùwá lè gbé ọ̀kadà lè gbé wa apá kẹta African Power yóò jáde ń parí oṣù yìí. ẹ̀ẹ́dì nǹkan bẹ́ẹ̀. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.